gbogbo mùtúmùwà tó ń gbọ́ wa lórí ètò wa ọ̀rọ̀ rẹ o ọmọlára adẹ́nìjì ó fà á kékọ́rí wípé ọmọ òun àní ọmọ òun kò ní í fẹ́ àkàndá ẹ̀dá yìí ó lówó lọ́wọ́ ó sì rí tajé ṣe owó ń bẹ lọ́wọ́ rẹ̀ ǹjẹ́ ọmọ sóò nífẹ̀ẹ́ sí ọmọ lòun nífẹ̀ẹ́ sí ó bá fà á kékọ́rí kódà ó tún sọ wípé lọ́jọ́ ìgbéyàwó wọn òun ò ní í débẹ̀ bẹ́ẹ̀ ni mo ní bó o bá débẹ̀ ẹ̀gbọ́n mi obìnrin ń bẹ ṣùgbọ́n àbàwọ́n kan kékeré tàbí kí n sọ wípé bí Ọlọ́run bó ṣe ṣẹ̀dá rẹ̀ ni wípé arákùnrin yìí ó jẹ́ àkàndá ẹ̀dá òun náà níṣẹ́ lọ́wọ́ o. ó jẹ̀bi tó níṣẹ́ lọ́wọ́. ó níṣẹ́ lọ́wọ́ gan-an ní sàn kì í ṣiṣẹ́ yẹ̀bùyẹ̀bù. kò kàn mí. mo sì sọ fún un wípé Ọlọ́run nìkan lọ́ba amọ́ni túnirọ́ àjàlá alámọ̀ tó mọ gbogbo ẹ̀dá. mo ní ìwọ ọmọ mi ṣé ó tẹ́ ọ lọ́rùn láti fi ọmọdékùnrin yìí ṣe ọkọ rẹ ọmọ ní òun fẹ́ ẹ̀ tójó tẹrùn òun fẹ́ ẹ̀ nínú ìṣòro òun fẹ́ ẹ̀ nínú káríjẹ òun fẹ́ ẹ̀ nínú àìríjẹ òun nífẹ̀ẹ́. bẹ́ẹ̀ ni mo sọ wípé kó tẹ̀síwájú ọmọ ọlùà òyìnrandà ó bá fà á kékọ́rí mo níṣẹ́ ìwọ ló dáa èèyàn níṣẹ́ lọ́wọ́ ó sì tún ṣèlérí pé òun ó sì kẹ́ ẹ arábìnrin tiwa ó sọ yí pé rárá o kò lè fẹ́ àkàndá ẹ̀dá ọ̀rọ̀ rèé o gbogbo mùtúmùwà mo wí fún un fara rẹ balẹ̀ mo ní o wí olóòfẹ́ wí mo wí fún un ká tó wá ńlé mo wí fún un mo ní kò sóhun tó burú bẹ́ẹ̀ ni kò bàjẹ́ jẹ́ kí wọn ó máa mùfẹ́ lọ jẹ́ kí wọn ó máa fẹ́ra wọn lọ ara ti ń ta ọ́ ara ń wá ọ́ fara rẹ balẹ̀. ara ń ta mi sọ̀rọ̀ lórí ètò yìí o tiẹ̀ ló ti sọ ò sọ tèmi ìbá lówó lọ́wọ́ kó ní mútò ó nílé iṣẹ́ àlọ́mọ mi ò lè fẹ́ ni ẹni tó pé lára tó dá pé ṣámúṣámú òun lọ́mọ mi máa fẹ́ ṣó rántí ṣó gbàgbé wípé ohun tí mo bá sọ fọ́mọ yìí ó máa ṣe mọ́ ọ lára torí èmi ni mo pọ́n èmi ni mo bí èmi ni mo royún ẹ̀. kó tó di wípé olóyún rẹ̀ sínú oyún rẹ̀ ti wà lódò okùn mi tí mo ti ń gbé ká. bóyún rẹ̀ bá wà lódò okùn ẹ ṣe bẹ́ẹ̀ mi ni mo bí i wá sílé ayé èmi lọ lọ́kọ̀ tó wà sáyé èmi ló máa gbọ́ràn sí lẹ́nu kó yá lọ kó bọ́ síta kó lọ wọ́kọ̀ mi fún mi ni wọn ò ní fẹ́ bẹ́ẹ̀ ni wọn ò ní gbà. ọlọ́kọ̀ tí ọmọ ọkọ̀ wà ọkọ̀ wo lọmọ wà ọkọ̀ wo ló mú kọ́kọ́rọ́ ọkọ̀ tó mú lọ́wọ́ dàjẹ́ ń rí. ṣé kí n fi kọ́kọ́rọ́ ọkọ̀ mi yàn án mi ò fẹ́ ṣò mi ò fẹ́ gara lórí ètò tòní. ìwọ ọmọlúà oníkọ́kọ́rọ́ ọkọ̀ lọ́wọ́. èwo ọmọlúà tó kàn tẹnumọ́ lórí ètò tòní èwo ni ìwọ ọmọlúà àwọn ọmọlúà ilé ọmọ Ìgbòho. gbogbo mùtúmùwà tó ń gbọ́ wa lórí ètò wa ọ̀rọ̀ rẹ o ọmọlára adẹ́nìjì ó fà á kékọ́rí wípé ọmọ òun àní ọmọ òun kò ní í fẹ́ àkàndá ẹ̀dá yìí ó lówó lọ́wọ́ ó sì rí tajé ṣe owó ń bẹ lọ́wọ́ rẹ̀ ǹjẹ́ ọmọ sóò nífẹ̀ẹ́ sí ọmọ lòun nífẹ̀ẹ́ sí ó bá fà á kékọ́rí kódà ó tún sọ wípé lọ́jọ́ ìgbéyàwó wọn òun ò ní í débẹ̀ bẹ́ẹ̀ ni mo ní bó o bá débẹ̀ ẹ̀gbọ́n mi obìnrin ń bẹ wọn ó lọ wò ẹni ẹlẹ́ni ò lè gba àbúrò mi obìnrin ń bẹ wọn ó lọ ẹni ẹlẹ́ni ò lè wọn ó jókòó gẹ́gẹ́ bí ìyá àyàwó ọmọ sì sọ wípé òun fara mọ́ ọ. ẹni ẹlẹ́ni ò lè gba ṣe mi ṣe mo tiẹ̀ jẹ́rìí àwọn ẹ̀gbọ́n rẹ̀ báwo ni wọ́n ṣe wà nílé ayé tí wọ́n lọ ṣe pò mí láéláé kò ní fẹ́. ǹjẹ́ ọ̀rọ̀ rẹ gbogbo mùtúmùwà tó ń gbọ́ wa lórí ètò Mo Soríire ohun tẹ́ bá wa dá sí rèé ẹ má gbàgbé wípé ìkéde àti ìpolówó ọjà yín ó ṣe kókó ó ṣe pàtàkì ó ṣe pàtàkì lórí ètò Mo Soríire àní kẹ́sì máa ra káàdì sórí ètò wa ká bá yín ka káàdì ọ̀hún ká fi kí ẹbí ká fi kí ara torí wípé káfọ̀tún ká fi wẹ òsì káfòsì ká fi wẹ ọ̀tún tọ́wọ́ lé mọ́ni bẹ́ẹ̀ bá ti ń gbé ìkéde wa sórí ètò wa tẹ́ ń ra káàdì sórí ètò wa ètò yìí yóò sì máa tẹ̀síwájú ṣùgbọ́n tí ohun gbogbo tó bá dáwọ́ dúró ó ṣeé ṣe kíkiní ọ̀hún kó di mìlálàṣe lògbólògbó kí omi àbọ̀ kó má fẹ́ ó ti yé yín ìyẹn ni wípé kí ètò yìí kó lè dúró tẹpátẹpá bí ẹni akàn lére bí ẹni afèrè kàn a ti ṣí ojú òpó kalẹ̀ o bọ̀dá túndé rìwáyà ní ìlú òkè o. má pe bọ̀dá túndé rìwáyà mi mọ́ kọ́ pè wọ́n bọ̀dá wálé olówó. ṣé ìwọ lọ kọ́kọ́ pè wọ́n ó tún ti dìjà. èmi kọ́kọ́ pé bọ̀dá túndé yìí ni wọ́n máa wà bọ̀dá wálé ọmọ olówó aṣíyàn gbó mo láwọn èèyàn lórí ètò yìí ń wọ jẹ́ kí wọ́n máa pè wọlé àwọ̀ èèyàn ni tí wọ́n tó ṣe má dojú tì mí o ó dọwọ́ yín ó dọwọ́ Ọlọ́run. jẹ́ kí n fi àwọn ènìyàn rẹ kalẹ̀. fi wọ́n kalẹ̀. Alhaji Rasheed Apẹ́ẹ̀kì ní ìlú òkè ní ìlú Ṣakí ẹ máa bọ̀ wá o ẹ wá bá ọmọdébìnrin yìí ẹ wá bá a sọ̀rọ̀ kó yé
kó yé ta mí lẹ́nu lórí ètò. àfáà Nurudeen Ṣíyanbọ́lá ní ìlú Ṣakí ọ̀rọ̀ yìí kàn yín o. ń gbọ́ ṣé ó yẹ kó yọ̀ǹda ọmọ yìí àbí kò yẹ. tó bá jẹ́ ní tèmi alára ni èmi fọwọ́ sí kó fẹ́ arákùnrin tó jẹ́ àkàndá ẹ̀dá yìí torí wípé ó ti ní gbogbo ohun àmúyẹ. a lè sọ wípé nítorí wípé Ọlọ́run ṣẹ̀dá rẹ̀ bákan ká sọ wípé kò ní í láya nílé. 07047776064 náà ni lẹ́ẹ̀láǹfààní láti fi pè wá sórí ètò. hello èèyàn yìí. ẹ kú ìrọ̀lẹ́ bá mi. ẹ kú ètò. adúpẹ́ o. ọmọkùnrin ọmọdé kó láti ṣeré ìyá ìyàwó. yes ma. ẹ máa kó ọ̀rọ̀ ọmọ. ọ̀rọ̀ ọmọ ni ara ń ta mí. báwọn náà bá bírú láti wọ jùnú ni ọmọ làwọn náà lọ́wọ́ àwọn òbí wọn. ẹ fọlọ́run sáyè ẹ gbàdúrà sí i tó bá ti wù ú. mi ò láìkí wọn tẹ́ fi ṣẹ̀ mí lọ́wọ́ lọ́jọ́ òní ọjà ẹ wò ó màmá mi mi o. nípa ẹ̀yà tójú gan ni ọmọ èèyàn wà tẹ́ gbogbo wa là ń kọ́ hàn níjọ́ yẹn ṣùgbọ́n ọmọ yìí sì nífẹ̀ẹ́ ọmọkùnrin ibẹ̀ lọ́mà fi fẹ́ èyí tí ń sọ yóò tí ì lè tó sùn mẹ́fà báyìí. fọlọ́run sáyè rẹ ọlọ́run ṣe wọ́n lọ́rẹ̀ ara wọn. ẹ wo ara ń ta ní o. ẹ̀yin talẹ̀ tòsí ìyá. ní pé kí wọ́n kú o. ẹ̀yin talẹ̀ tòsí. mo tò sẹ́ni ẹnì kankan. ẹ̀yin talẹ̀ tòsí. ó dàbọ̀ ó jàre. ẹ̀yin bàbá ìyàwó lè ní tòsí tèmi o. kí lorúkọ rẹ̀. bàbá ọmọ ṣẹṣẹ yìí láti tẹ̀lé. bàbá ìyàwó ò sí lórí ètò tòní o. invalid vote ní ìbò yín mo gbà èmi ò ní ṣòjóró. èmi ní ṣòjóró. kò sí yọnu. alẹ́ mi ò ní gbà kó fẹ́ mi. 07047776064 náà ni 7047776064 náà ni. ọmọ tí mo jìyà lé lórí tí mo retí pé kó mọkọ dáadáa wálé ó wá tọjọ́ àtijọ́ onípékiní wò nígbà o. hello orúkọ yín. hello sir. ẹ kú ìrọ̀lẹ́ o. orúkọ yín. ẹ kú ètò. ọlọ́run ló ń tò ẹ bá wa gbóhùn sókè. ọlọ́run ní kúrò látàyè yín o. àmì àṣẹ Èdùmàrè. àǹtí mọ́lára ẹ̀ títí sírò ara yín. kí lorúkọ yín. lẹ́yìn ẹ̀dúró ẹ̀ lọ́mọ ń kọ́ orúkọ mi sọ́ọ́ ìdájọ́ sẹ́yìn. à ń gbọ́ yín o bàbá. mo ń táwọn ẹ̀ bá dúró ẹ̀ lọ́mọ ń kọ́ tí wọ́n lọ́ọ́ ju sáàtàn ni. àdúró ọjọ́ ẹ̀yẹ ọmọ rẹ̀ tí wọ́n dojú tì í ni. ẹ̀yin talẹ̀ tòsí. ẹ̀yin bàá mi abẹ́rẹ́ kéré ni o. ó di wá. ẹ tò sẹ́yìn mi ẹ tò sẹ́yìn mi mo ti mọ̀ yí pé bẹ́ẹ̀ ṣe rọra mú bọ̀ tẹ́ mú bọ̀ mo ti mọ̀ yí pé ẹ̀ ní sílẹ̀yìn mi bẹ́ẹ̀ sílẹ̀yìn mi ẹ̀yin lẹ́ mọ̀. kò sí yọnu má ṣẹnu pétépété. èwo ni mo ṣẹnu pétépété lérí ètò tòní àníwò nígbà pé bẹ́ẹ̀ mi mo bí ọmọ mi ẹ̀ ló ẹ kúrò lẹ́ o. hello orúkọ yín. hello 07047776064 náà ni lójú òpó tẹ́ fi bá wa dá ṣètò tòní. hello orúkọ yín. hello ẹ kúrò lẹ́ o ẹ kú ètò. ọlọ́run ló ń ṣètò. Tajudeen láti ìlú Àgọ́-Àrẹ. à ń gbọ́ yín o bàbá. tọ́ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ńlá ni tọ́lọ́wọ́n ṣàánú wa àmọ́ èmi tò sẹ́yìn abẹ́rẹ́ kéré o. wípé ẹ fọwọ́ sí wípé kọ́mọ ó fẹ́ ẹni tó jẹ́ àkàndá ẹ̀dá. bẹ́ẹ̀ ni. ẹ ṣeun bàbá. bẹ́ẹ̀ ni ọ̀run. àmín àmín. àti bọ́lá ẹ ṣe sùúrù o. mi ì ṣe sùúrù ẹ̀rí tí mi ò sọ̀rọ̀ ẹ̀rí tí mi ò kí yín pẹ́ ṣeun mi ò kí yín lọ́jọ́ òní. o ní rí ìbò ẹyọ kan. bí n bá rí ìbò ẹyọ kan kò pín dandan mo ṣàmọ̀ pé mo bí ọmọ mi ẹnìkan ò lè bá mi sọ̀rọ̀ kí n gbọ́. gbogbo àwọn bọ̀dá wálé. èmi ni mo bí ọmọ mi bí wọn ò tó sí mi lẹ́yìn wọn ò tó ní èmi mo bí ọmọ mi. faṣọ sókè dáadáa má jẹ́ ó jábọ́. faṣọ rẹ sókè má jẹ́ kí aṣọ ó jábọ́. ẹni tó wù mí mo lè yí pé kọ́mọ mi ó fẹ́ ìbá fà á sókè tó rọ̀rọ̀ yẹn ká mi lára ni ó ká mi lára wò ó orí tí mo ń já mo rí. ọ̀rọ̀ ká lára aṣọ ń jábọ́ lọ́rùn. ó ń ká mi lára bẹ́ẹ̀ ni wọn ò ní gbọ́ wọn ò ní gbà o gbogbo ẹ̀yin tẹ́ ń pè wọlé bẹ́ẹ̀ tò sẹ́yìn mi bẹ́ẹ̀ tò sẹ́yìn mi. bó o pe bọ̀dá Túndé jù bẹ́ẹ̀ lọ ó á ti rí bò ẹyọ kan ẹ̀ ló orúkọ yín. ẹ kú ìrọ̀lẹ́ o. ẹ kú ìrọ̀lẹ́ o ẹ pé tó. Ọlọ́run ló ń to orúkọ yín. ẹnjìnìá Awólabí ni o. láti ìlú o. ẹ̀yin mi ni wọ́n wà. ẹ̀yin abẹ́rẹ́ kéré náà ni mo tó. kí ló dé tẹ́ ẹ tara yẹrí kúrò lọ́dọ̀ mi. torí tó ṣẹlẹ̀ ẹni tí ò bá tì kú ọ̀márù kú tí ó pa wọn. àkàndá náà dẹ̀ ní èèyàn bíi tiwa náà ni. bẹ́ẹ̀ni. tó ẹ̀yin abẹ́rẹ́ kéré mo tó sí o. ó di 3-0 òdo olójú ẹja ọmọ olùwà
odò olójú ẹja. lọ́jọ́ tòní èmi náà ti mọ̀ mo ti dira wá láti ilé wípé bí wọn ò bá rí ìyẹn inú mi dùn sí ẹgbẹ́ mi mo lọ́mọ mi. 07047 náà ni lẹ́ẹ̀fi bá wa dá sí ètò tòní. hello orúkọ yín. hello. ẹ̀yin rédíò ń sílẹ̀ dáadáa. orúkọ mi ni Abígẹ́lì òní Ọ̀ṣun láti Lùà. mọ́ mi dáadáa káàbọ̀ ọmọ Lùà wọlé ọmọ Lùà ń bẹ lórí ètò. mọ́ mi dáadáa jàre. Sarah jẹ́ Lùà kí n tẹ̀lé. ó parí. kò sí Sarah lórí ètò ta ló ń jẹ́ Sarah ta ló ń jẹ́ Sarah kò sí Sarah lórí ètò. ẹnìkan kọjá àdánwò. Àkàndá gan tọ́jú èèyàn ju àwọn tó dúró wámúwámú lọ. wàá mi aya mi nílé ṣọ́ba lójú aya mi má màmá sí lọ ẹ̀yin tálẹ̀ tòsí fara rẹ balẹ̀ ẹ̀yin talẹ̀ tòsí. o ní kó oúnjẹ fún un tó ṣe lọ́jọ́ tòní o. ẹ̀yin talẹ̀ tòsí màmá. Àìbẹ̀rẹ̀ kéré ni o. ó di 4-0. màmá mi Abígẹ́lì òní Ọ̀ṣun nílé ṣọ́ba lójú nílé mi ẹni tí mò ń fún lóúnjẹ. mọ kí wọ́n délédélé. kò sówó oúnjẹ mọ́ o níwọ̀nba àgbà tó ti tò sẹ́yìn mi lọ́jọ́ ètò tòní o. ẹ̀yin tẹ́ ń wò wá lójú òpó ayélujára ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ wípé ẹ̀yin ẹni báyìí lẹ tòsí. má kọ̀rọ̀ sí wọn lẹ́nu. só dára kí ọmọ ó fẹ́ àkàndá ẹ̀dá àbí kò dára. èmi gẹ́gẹ́ bí bàbá ìyàwó mo ní kọ́mọ ó fẹ́ ẹ̀. ọmọlára Adéníjì ó fà á kékọ́rí. mo fẹ́ jẹ́ kó yé ọ wípé yàtọ̀ sí wípé kí àkẹ̀dá kó lówó lọ́wọ́ kó máa ṣèké aya kó máa ṣèké ọmọ tí ọmọ bá bí fún un. so túmọ̀ wípé àkàndá irú wọn a tún máa mọ wọn a máa mọ tibítibí. hello orúkọ yín. ẹ kú ìrọ̀lẹ́ orúkọ yín o ṣọ́mọ ló fẹ́ bá wa sọ̀rọ̀. 07047 náà ni òun rẹ́rìn nígbà tí mo ní tibítibí. nígbà tí mo mọ tibítibí orí tí mo dákẹ́ tí mo mú wọn a máa mọ tibítibí ṣe. èwo ni tibítibí tí wọ́n mọ̀ ṣe. so ṣe bí. ẹ̀lọ́ ẹ kú ìrọ̀lẹ́. ẹ̀lọ́ orúkọ yín. Hello, ẹ̀wà kúrò lẹ́. ẹni tó ń pè wọlé dé owó ti pé. owó ti pé inú mi dùn ara mi yá gágá má dojú tì mí lórí ètò tòní ó yá gbẹnu sí máìkì. àbísà abẹ́rẹ́ kéré mà kú iṣẹ́. adúpẹ́ o. abẹ́rẹ́ kéré mọ̀ pọ̀ lẹ́yìn ẹ o. ó di 10-0. owó pé tó o bá ti rí mi má wulẹ̀ pè mí o. ó di sense. sọmọ pé lánàá tó o rí mi o pè mí àjọ sọ̀rọ̀ wo tó ó di 10-0. gbà báyìí kémi ní o gbà báyìí ni o tò sẹ́yìn mi. ó di 10-0. ìbá di 20-0 ohun tí wọ́n ṣe. hello orúkọ yín. hello ẹ mà kúrò lẹ́. ẹ kú ìrọ̀lẹ́ orúkọ yín. àpò ètò mo kí àyàwó mo kí bàbá àyàwó àbí àfọ̀sìn ni mo sá kí yín sá. ọjọ́ bí adé ni kì í sáré ọjọ́ bí àwàdà ni kì í sàwàdà. ẹ rí programu tẹ gbé wáyé inú mi dùn púpọ̀ èmi gẹ́gẹ́ lẹ́ ń ṣe programu fún. àkàndá ẹ̀dá gẹ́gẹ́ lèmi tẹ́ ń bá sọ̀rọ̀. Allahu Akbar. ìlà fàájì kiri láì ọlọ́run ọmọ wàdà olóyè àrẹ amúlùdùn láti pàkí. you are welcome sir. sẹ́rí ayé tá a wà ń bẹ̀ yìí ẹ̀dá tí ọba ti kò lè sọ̀rọ̀ fún jẹ́ ọ̀pá wọn. bí mo ṣe wà yìí bí mo ṣe jẹ́ àkẹ́dẹ́ ẹ̀dá yìí bẹ́ẹ̀ ń bẹ nínú àkẹ́dẹ́ ẹ̀dá mi tó jẹ́ pé ń fìyà jẹ obìnrin. ìsì tún bẹ nínú àkẹ́dá mi tó jẹ́ pé tó bá kẹ́ obìnrin tó bá kẹ́ yẹn ẹ̀ mọ̀ òfìsì ẹ̀ tọrọ. àdúrà wa ni wípé kọ́lọ́hún ṣẹ́jẹ́ káwọn ọmọ wa kún bá aláàánú pàdé. àtàkẹ́dá o àtẹnudí ìsàkẹ́dá o kálukú kò sẹ́ni ó tayọ àdẹ́wò àmọ́ ká mọ̀ fi àléébù ọmọlàkejì ṣe yẹ̀yẹ́ torí òní kan torí ọ̀la. bàbá ẹ sọ Yorùbá mi ni bẹ́ẹ̀ni afọ́jú méjèèjì lèmi tí ń bá yín sọ̀rọ̀ ojú méjèèjì lọ́lọ́run ti gbà lọ́wọ́ mi. èmi àfa Síkírù láì ọlọ́run ọmọ wàdà àyà amúlòdùn láti pàkí. bàbá ètò yín ò ní kú sọ́nà bí èsì òun. àmín bàbá ẹ má tí ì lọ. mo tò sẹ́yìn bàbá abẹ́rẹ́kẹ́rẹ́ adégbìtẹ́. bàbá ẹ jẹ́ kí ọmọ ẹ jẹ́ kí wọ́n fẹ́ra wọn. bàbá wo nígbà ó fẹ́ wọn kò nígbà ó. bàbá ẹ má tí ì lọ bàbá ẹ má tí ì lọ bàbá ẹ má tí ì lọ ẹ dúró wọn làwọn ò lọ. nǹkan tí mo fẹ́ bi í léèrè náà ni wípé bẹ́ẹ̀ ṣe jẹ́ àkàndá ẹ̀dá ṣé àkàndá ẹ̀dá ẹgbẹ́ yín lẹ fẹ́ láya. àkàndá ẹgbẹ́ mi kọ́. ó ti parí. tí ẹ bá ti pé oníbẹ̀rù ọlọ́run gẹ ni ọkùnrin mi ò tún mọ̀ pé lẹ́yìn mi ṣùgbọ́n kò sì jàǹbá mi. dáadáa sì dáwọn ọmọ tó kò sí ìtọ́jú àkàndá náà wọn. ó parí.
bàbá ẹ ṣeun ẹ jèrè àwọn ọmọ gbogbo wọn pátápátá wọn ó dàgbà wọn àṣẹ àṣẹ ẹ ṣeun bàbá ẹ ṣe o àáfà síkírù láì. kò sí ohun tẹ́lẹ̀ wí ṣó o gbọ́ báyìí àbó o gbọ́ àní kó o fara rẹ balẹ̀. mo farabalẹ̀ lórí ètò tòní o mo ní gbà kọ́mọ mi ó fẹ́ ni. ẹ̀yin tẹ́ ẹ mojú ọmọ lùà yìí ẹ wá bá mi wí fún un àbí ẹ bá mi wí fún ọmọ lùà yìí o. mo mọ̀ pé ẹni tó máa pè wọlé sin ẹ̀yìn mi ni wọ́n máa tò sí. kò sí ọ̀nù ẹ̀ ló orúkọ yín. ẹ kú ìrọ̀lẹ́ orúkọ yín. ẹ kú ìrọ̀lẹ́ orúkọ yín. ẹ kú ètò. ọlọ́run ló ń ṣètò. àjẹtìláyé láti bẹ̀rẹ̀ ní sọ̀rọ̀. à ń gbọ́ yín o bàbá àjẹtìláyé. àǹtí ọmọlára. yẹ́sìkẹ̀. ẹni tó wà náà ọkọ̀ tó ti yẹ́sìkẹ̀ ìwọ ọmọ yìí. kọ́mátì ìfẹ́ ní tó ti jà mọ́ ọkọ̀ sí ẹ o. ẹ jẹ́ kí ìyàwó ẹ jẹ́ kí ọkọ àyàwó fẹ́ ẹ lù wọ́n. èmi ìgbà o. mo tó wà ń bẹ̀rẹ̀ ní pé kọ́lọ́hún oṣù bẹ̀ ní ààyè rẹ̀ bá àfẹni tó wà Ìbàràpá bá àfẹni tó máa tó wà tó sí Ìbàràpá jù bẹ́ẹ̀ lọ. ṣé tí wọ́n bá pè yín lọ́jọ́ ìyàwó ṣe máa wá. kò sí wàhálà. ohun tí wọ́n fọwọ́ sí. àwa bá a lówó epo a lọ tọrọ epo lé epo àgbàláwo àbúwá. ẹ̀yin talẹ̀ tò sí. abẹ́rẹ́kẹ́ adékùtẹ́ ọlọ́run jọ bàjẹ́ ẹ̀yìn láti sí o. ẹ̀yin talẹ̀ tò sí bàbá. ẹ̀yin abẹ́rẹ́kẹ́ adékùtẹ́. tó ó di 15-0. ó di 20-0. ó ti ẹ̀rẹ́ nìkan kan tò sẹ́yìn rẹ. ìwọ̀n bá rẹ̀ nìkan kan tò sẹ́yìn mi ó pè mí mo fara mọ́. gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa bẹ́ẹ̀ bá láǹfààní láti pè wọlé ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sójú òpó ayélujára Facebook wa. ṣó ti gbàgbé pé ni mo bí ọmọ mi. fara rẹ balẹ̀ kẹ́ẹ̀tẹ̀ Ship FM Òkèhò Ship FM Òkèhò ní kẹ́ẹ̀tẹ̀ ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ ẹ sì tún lè fi ṣọwọ́ sójú òpó abẹ́rẹ́kẹ́rẹ́ so bẹ́ẹ̀ sì fi bí ẹ sì tẹ abẹ́rẹ́kẹ́rẹ́ adégbìtẹ́ kẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ síbẹ̀ mo ti rí Matthew Adébáyọ̀ Ọlálẹ́rù ìbò la fẹ́ kẹ́ ẹ dìbò wípé ẹ̀yin náà ẹ fọwọ́ sí kí ọmọ Kófí Àkàndá ẹ̀dá ẹ sọ tinútinú yín ènìyàn làkàndá ẹ̀dá Ọlọ́run ló dá wọn. wọ́n ti ní lẹ́yìn rẹ̀ làwọn tò sí ẹ wò bẹ́ẹ̀ bá mi sọ̀rọ̀ lórí Facebook wọn ò ní da yín lóhùn ẹ̀ ló ẹ kúrò lẹ́ o. alábùkù ẹ̀ ló orúkọ yín. ṣé mi náà lálábùkù àbí kò sí wàhálà wá o. ẹ̀ ló orúkọ yín. 070 ẹ máa yí rédíò yín sílẹ̀ wo ṣe é gbọ́ tẹ́ ẹ bá ti pè wọlé 070 47 7064 náà ni. abẹ́rẹ́kẹ́rẹ́ adégbìtẹ́ o bọ̀dá wálé ọmọ olówó aṣí ti padà jẹjú mi mọ́lẹ̀ ó jàre. lójú Facebook ojú Facebook ni wọ́n ti jẹ ojú rẹ̀. wọ́n láwọn tí ń pè pé nọ́mbà wọlé ni omi ní káwọn tí bọ̀dá wálé ọmọ olówó aṣí sọ síbẹ̀. bó bá kà á èmi náà mọ 1 2 3 mọ mọ̀wé kà. bọ̀dá wálé ọmọ olówó aṣí kò yẹ kó rí báwọn. fara rẹ balẹ̀ jẹ́ kí n kàtẹ̀jíṣẹ́ olówó aṣí Ọláwálé wọ́n ní lẹ́yìn abẹ́rẹ́kẹ́rẹ́ ni mo wà lónìí àkàndá ẹ̀dá dára tí ọmọ yín bá tí ọmọ yín tó bá ti ní ìfẹ́ rẹ̀ sótán bí òtán mo kà á ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín kẹ́ ẹ fi ṣọwọ́ sí ojú òpó ayélujára Ship FM Òkèhò tàbí lójú òpó abẹ́rẹ́kẹ́rẹ́ show Adébáre Ṣúkúrá wọ́n ní àwọn ni mọ́mí Àlíà aláṣọ láti ìlú Ìṣẹ́yìn wọ́n ní ẹ̀yìn abẹ́rẹ́kẹ́rẹ́ ni mo tò sí. Doyinsọ́lá máa kà á ó di mélòó ó di 20-0 ó di 20-0. gbogbo ẹ̀yin bàbá àti màmá mi ṣe ni gbogbo yín kúrò lẹ́yìn mi lọ́jọ́ òní kí ni mo ṣe ẹ̀lọ́ orúkọ yín o. abẹ́rẹ́kẹ́rẹ́ ẹ pé ètò. Ọlọ́run ló ń ṣètò. látàrí yín ò ní dàrú. àmín. sípò máa tẹ̀síwájú. àmín. a kí ìyá akọ náà àtẹ̀yà àyàwó ẹ kú ètò Abdulhakeem láti sẹ́yìn. à ń gbọ́ yín bàbá. ẹ kú ètò ẹ̀yin abẹ́rẹ́kẹ́rẹ́ náà lè mí tòsí. Ọlọ́run tó dára bí eléwé ló dára bí aláṣọ. Ọlọ́run náà ló ṣẹ̀dá gbogbo wa. ẹ ṣeun. nígbà Ọlọ́run ti ní wọn nífẹ̀ẹ́ ara wọn ni kò sí nǹkan tó burú ń bẹ. ẹ ṣeun. kí wọ́n fẹ́ra wọn. ẹ ṣeun bàbá. ayé ò fọmọ fọkọ ayé ò sì fọ aya fún
kíní mọ́ nísìn. Ọlọ́run kó ṣàánú wa. ẹ ṣeun bàbá. Ọlọ́run níjọba jù. àmín. olórí ọlọ́jọ́ ìbí àwọn náà ti dá sétò màámi dáadáa àwọn ò yà tò sẹ́yìn ẹnìkan. wọ́n ti mọ̀ yí pé báwọn ò bá tò sẹ́yìn mi bí mo béèrè wọn wọ́n ya gbójú wọn ya ní kí wọ́n ya ní wẹ́dùn. ìbò wa ó di 30-0. kódà kó di 50-0. ó ní ìbò ẹyọ kan dondo. mo soríire lẹ́tọ̀. adébáyọ̀ matthew wọn láwọn kí wa wọn ní àwọn kí ọmọ òyìnrandà àti abẹ́rẹ́kẹ́rẹ́ ẹ ṣé adúpẹ́ o. ẹ jẹ́ kárí ilé là ń lọ àgbẹ̀ kan òrókòrókò kó gbàgbé ilé o. ẹ jẹ́ kárí ilé là ń lọ àgbẹ̀ kan òrókòrókò kó gbàgbé ilé. ẹ jẹ́ kárí ilé là ń lọ àgbẹ̀ kan òrókòrókò. tẹ́ ẹ bá ti ń gbọ́ tí ìlú yìí ń dún palápalá tó ń dún tòmùtòmù lórí gbogbo ètò tí ń bá tukọ̀ rẹ̀ mọ́ tí ń di gbẹ́dàgbọ̀n iléyá o gbogbo etí tó ń gbọ́ wa àwọn ènìyàn wọ́n ń dìbò rẹpẹtẹ lójú òpó ọlánrewájú kàǹdé wọ́n ní ẹ̀yìn abẹ́rẹ́kẹ́rẹ́ làwọn tò sí bẹ́ẹ̀ ni adébáyọ̀ matthew wọ́n ní ẹ̀yìn abẹ́rẹ́kẹ́rẹ́ làwọn tò sí gbogbo àwọn ènìyàn lójú òpó ayélujára ẹnìkan ṣoṣo kò dìbò fún ọ. ó tún ti mú kinní mọ ní adébáyọ̀ matthew wọn ò tò sẹ́yìn ẹnìkan kan. lójú òpó tọ̀dọ̀ mi níbí wọ́n ti tò ìparọ́ ó dáa gbogbo etí tó ń gbọ́ wa amọ̀rírì yín o ètò wa tòní ó jọ bí eré bẹ́ẹ̀ ni kì í ṣeré ó jọ bí àwàdà ni kì í ṣe bí àwàdà o ọba tó dá abara pápá tó dá abara pípé òun ló dá ẹni tó jẹ́ àkàndá ẹ̀dá o ẹ má jẹ́ ká yàn wọ́n ní pọ̀sí ènìyàn ni wọ́n àkàndá ẹ̀dá míì a máa tọ́jú aya ju ẹni tí ara rẹ̀ dá pépé lọ bí ọmọ wa bá ti mú aya wálé tàbó mú ọkọ wálé tó ní òun nífẹ̀ẹ́ rẹ̀ ẹ fi kalẹ̀ ẹ fàdúrà sí wọn ni ẹ má ṣe tú yìgì ẹ tó yìgì gbogbo mùtúmùwà ọ̀rọ̀ wa rèé ọmọlára adẹ́nìjì. mo ń jẹ́ ọ tó bó ti rí náà ni wọ́n ti wí yan ó géré ni kì í ṣeré bẹ́ẹ̀ lójú àwàdà kì í ṣàwàdà ó jàre bọ́mọ wa bá ti mọ́kọ wálé ẹni yòówù tọ́mọ wa ń bá mú wálé ẹ jẹ́ ká fi tọ̀wọ̀tọ̀wọ̀ àti ìfẹ́ ká fi gbà á ni ẹ má ṣe jẹ́ ká gbàgbé o ọba mi òkè ló dá gbígbóná bẹ́ẹ̀ òun náà ló sì dá tútù o ọba mi tó dá ẹni tára rẹ̀ pé bẹ́ẹ̀ ló dá ẹni tára rẹ̀ kùn díẹ̀ báwo la ṣe máa wá rìjẹ́tì ẹnìkan yí pé rárá kò ní fẹ́ ẹ má ṣe jẹ́ ká ṣe èyí ò dáa. tó a ó máa dágbére náà nù ó yá ẹ máa dágbére lọ́kọ̀ọ̀kan èjèèjì ká máa relé. a kí gbogbo yín gbogbo ẹ̀yin ará ilé tẹ́ ti bá wa dá sẹ́tò yìí ẹ ṣé adúpẹ́ o anna ọmọlúwa ló ń dágbére fún yín lórí ètò yìí wípé a ò ní bá yín bá ìbànújẹ́ níwòyí ọjọ́ mẹ́jọ a ó tún jẹ́jẹ́ mi kùtù ètò. tó bó ṣe rí náà ni wọ́n ṣe wí náà ni àwọn náà ni anna ọmọlúwa ọmọ òyìnrandà náà ni kòkè ọjọ́ ewì tèmi kí ló ṣe abẹ́rẹ́kẹ́rẹ́ lórí ètò tòní. ẹ máa pọ̀ wá ẹ máa pọ̀ wá. ó yẹ ká lè máa pọ̀ wá ó yẹ ká lè máa pọ̀ wá ẹ wò ó mo tún ti ṣe tán lórí ètò tòní ẹ lè fẹ́ pè mú fóun kóun ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí o 07033531228 náà ni òun ni nọ́mbà tó já sọ́dọ̀ tèmi ó da ẹfún ti ṣe tán lọ ìlú ìdáró àlùkò ṣetán lọ ìlú ìkosùn èmi ọmọ wọn nílùú àṣetán mò ń lọ ìlú bàbá tó bí mi lọ́mọ ọmọ ètùtù lọ́tàn ọ̀rẹ́ ògbọ́kọ̀ tó gbogbo ogun mọ́ ọmọ ajogún gbọ́lọ́ ọmọ ajogún gbọ́rí ọmọ jíjà kèrègbè tó káyaba níjó mo mọ̀ ọjọ́ òun òrágbè pọ́n mi ní adéníjọ́ ọmọ lára ìpàdé wa tún di lọ́sẹ̀ tó ń bọ̀. bí ó ṣe jẹ́lẹ́gbẹ́ àwọn ẹ̀yin ènìyàn fún ìkéde ìpolówó ọjà ẹ máa pè mí sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 08037488905 náà ní 08037488905 náà ní tàbí 08120777956 abẹ́rẹ́kẹ́rẹ́ adégbìtẹ́ lórúkọ mi mò ń dágbére lórí ètò tòní wípé níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi máa ṣàì gbémi débẹ̀ dandan ìpàdé wa ó tún di láyọ̀ ó dìgbà. ibi orí mi ó ti sunwọ̀n jù yìí lọ ẹsẹ̀ mi má ṣàgbé mi débẹ̀ ibi rẹ̀ má ṣàgbé